Ọpẹ́yẹmí ló ń ṣọdún akọni mi òkú ọdún o ìjìyà ayé kò máa ní gbé ẹ lọ. Ọpẹ́yẹmí o ẹ bá Bánkì Akànnì o èrò tí ròǹdó mo pé ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ẹ bá Bánkì relé ẹni re Ọpẹ́yẹmí tó ń sọjọ́ ọbí lo òní o. Daniel Akànnì mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ẹ̀rí ejí ní gbẹ́jọ́kọ̀ mi mo rojo òde Àwóládé ìmọ̀gún arẹ́kùn ó máa ṣe ìmọ̀gún ọmọ ronírè ọmọ èjì rere kò jẹ́ ń bá wọn náà jà ní máa gbọ́n jòjò rẹ́rẹ́ kò jẹ́ ń bá wọn náà jà nírè ọmọ èjì já tòjò ó dá màmá jẹ́ ń bá wọn náà jà ní mo ògún kalẹ̀ ọmọ rọ́wọ́ ẹ̀rí jẹ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọlọ́kọ́ tọládàá wọn a máa ro lọ́nà oko wọn ní alágbẹ̀dẹ mà ló dá oko wọn àgbẹ̀ rokoroko jẹ́ káwọn tó kù tí ó gan ẹ̀yin ó gbà pé alágbẹ̀dẹ ò rọrin àgbẹ̀dẹ ò rọ́ bàbà jẹ́ èrè ni wọ́n ti ń bọ̀ lo òpọ́kọ́ mìíràn èmi náà ní bọ́ mú ṣubọ̀ lálágbẹ̀dẹ ire ní mo ògùn alágbẹ̀dẹ àkọ́kọ́ ọmọ bó òfin náà wà lóòfin ire bó òfin náà wà lóòfin ire fínà ara alágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìnrín bí erin fan ọmọ agùnfẹ̀ gàràrà bí òjò tó rọ̀ nírètí ò dánlé yín jọ sí. Daniel Akànnì Adé Ọpẹ́yẹmí ni mò ń pè tọ̀ntọ̀ntọ̀n àsọdúnmọ́dún àwa àsọdúnmọ́dún o Daniel àsosùmọ́sù àwa àsosùmọ́sù o tọdún bá ti dé pèrègùn àmáwò tutù wálé ayé ò wá ní jalè wọn pé wọn ní ìgbà rẹ tí wàá ń dùn yí Ọlọ́run ọbọ oníjó parẹ́ máyé kò wá sí bó o ṣe lè pẹ́ńlẹ̀ ayé tó. Ọpẹ́yẹmí ọmọ ní tọ́nà owó sáré ọmọ bọ́n wá polórí rẹ̀ ọmọ jẹ́ jọ́ọ̀jù mọ́jọ kò ní díjọ́ owó ní ìkan lójú àgbo tútù là ń bálé olúwẹ̀rí kílé rẹ̀ ọmọ tútù sówó kó máa tútù sọ́lá kó máa tútù sí ire ni bí ẹrú bá bá orin yóò rárá bí ọ̀pẹ̀rẹ̀ bá bá orin wá dọ̀tọ̀tọ̀ èèyàn kò wá sí bó o ṣe lè pẹ́ńlẹ̀ ayé tó. Ọpẹ́yẹmí ọmọ ní tọ́nà owó sáré ọmọ láṣẹ Elédùmarè ọba ọ̀rọ̀ kó gbà ń ṣíkú ẹ̀ mùmùnà gbogbo ọba fọwọ́ rẹ̀ ṣe ká yí dànù láṣẹ Elédùmarè o. tó bá wá ní ìta ní nkọrin ewì ìlàtẹ̀ ẹ̀kọ́ Ọpẹ́ni Ọlákéwì lèmi jẹ́ ọmọ wọn lọ́rọ̀ òkì o òròkì ọmọ àsálà.